òun tún rẹ́dí owó ti gbà àti pé òun tún ti ẹ̀fẹ̀ ní sàmì ẹ̀ má sùn yẹ ká jà ìlọ òun tún ẹ̀fẹ̀. That's the covering tire. Ẹ kúrò lọ́nà. Ọ̀yẹ́ kù ní ẹ̀pẹ̀ tó jà síbẹ̀ tó wọ́n. She talk and now we hold am if she wan start now. Òjò náà ni ẹ mọ̀ pé ẹni rẹ ni Àdùkẹ́ tó lọ. Òjò náà ni ó ń rọ̀ yìí ló fi hàn pé ẹni ara ni ẹni tó lọ kí Ọlọ́run kó foríjì kí Ọlọ́run kó ṣe ikú nísìnyí fún un kó má ṣe ní tẹ̀léńtẹ̀lé ní láàrin àwọn ẹbí ará ojúlùmọ̀ àti gbogbo ibi tí sọ̀rọ̀ náà fi sílẹ̀ lọ àwọn náà lẹ́yìn tí wọ́n ń jáde bọ̀ pẹ̀lú ìbànújẹ́ náà wọ́n fi ń jáde bọ̀ lẹ́yìn tí wọ́n ti gbé ẹni wa náà lọ sí ilé ìkẹyìn wọ́n ti fẹ́ bọ́ni fi yèpẹ̀ fún ìpínlẹ̀ ní lukaku tí ń lọ báyìí kí Ọlọ́run kó ṣe ikú níkùn fún Àdùkẹ́. Òkúta máa borí nínú indọ́sítírì ká tó pè ọ́ lálágbára àìmọye ìjì tó máa jà ká tó pè ọ́ ọmọ Ọlọ́run ìgbà tó kó Àdùkẹ́ wá dé kò yẹ kó jẹ́ ibojì ọ́ àìmọye ìjì tá máa jà ká tó pè ọ́ lálágbára àwa dàbí wípé Ọlọ́run ò sí kó ní ìjàdá ìfẹ̀lẹ́ ìjì tó máa jà ká tó pè ọ́ lọ́mọ Ọlọ́run àdàbí Ọlọ́run ò sí lórí tẹ̀mọ́ àtúwájọ bíi pé májẹ̀mú ò sí lórí. Gbogbo náà ni ó ti di wẹ́lú báyìí kí Ọlọ́run kó foríjì Àdùkẹ́ kí Ọlọ́run ṣe ikú nísìnyí fún un. Olúkúlùkù ènìyàn nínú ìjókòó rere rẹ̀ asán ni pátápátá nítòótọ́ ni àwòrán asán.